ìlú Tápà a sì kì í ta àmàlà. Irú àmàlà wo? Àmàlà funfun àbí dúdú? Àmàlà funfun, àmàlà dúdú, àmàlà funfun a gbọ́dọ̀ ta àmàlà. Tọ́. Tó jẹ mọ́ àmàlà a gbọ́dọ̀ ta. Now òòṣà Tápà ti ìlú òòṣà tí mo sọ pé tí ó bá tó time tí wọ́n bá dájọ́ òòṣà Tápà láti bọ́ tàbí láti ṣe ọdún ẹ̀, gbogbo wa a ní wọṣọ apá kájà aṣọ báyìí pẹ̀lú ẹgbà gidi. A ní ẹgbà tá a máa ń lò tó jẹ́ àwọn ń pe orúkọ ẹgbà yẹn ní ìpẹ́ta. Ó yàtọ̀ sí àtòrì tàbí pankẹ́rẹ́. Ìpẹ́ta pẹ̀lú ìlú ìbẹ̀m̀bẹ́. So a máa lùlù, wọ́n máa lùlù yẹn, a máa fúnra wa lẹ́gbà yẹn gidi, a máa fúnra iṣẹ́ even a sì ní wọṣọ sẹ́yìn, a ní wọṣọ sọ́rùn lẹ́yìn pé a pa kájà aṣọ tó fi mọ́ gbogbo ọmọ Tápà, tó fi mọ́ eléǹpé ti ìlú Tápà tó jẹ́ olórí. Gbogbo alájọ jáde táwọn náà mígbà lọ, tá máa jó, tá máa ṣe kékeré bí àrùn yẹn ṣe rí. Ṣé àwọn obìnrin máa ń bá yín lọ fún? Àwọn obìnrin náà máa wà ń bẹ̀. Irú aṣọ wo ló máa ń wọ̀? Ṣé àwọn obìnrin àwọn náà wọṣọ, àwọn obìnrin á wọṣọ sọ́rùn, aṣọ kékeré, wọ́n á dẹ̀ róṣọ, ṣùgbọ́n ọkùnrin kò gbọdọ̀ sáṣọ lọ́rùn ọkùnrin. Bàbá wa máa fínra yín ní ẹgbà ìpẹ́ta.